Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ìjọba ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wà ní ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ ló ń dé sétí ìgbọ́yín. Ká tó mú ìròyìn àpapọ̀ náà wá sí etí ìgbọ́yín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Ẹnìkan ló ti sọ di mímọ̀ pé pẹ̀lú ìrírí òun lòun fi yege gẹ́gẹ́ bí ẹni tí ó ṣeé ṣe kó dé ipò aláṣẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Olórí ilé ìjọsìn Ìràpadà ni wọ́n ti sọ di mímọ̀ pé wọn kò ní gba ohun tó ní ṣe pẹ̀lú ipò pásítọ̀ lọ́wọ́ ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ìyá tí wọ́n ṣekú pa ọmọ rẹ̀ ní ìpínlẹ̀ Delta ló ti sọ di mímọ̀ pé òun fẹ́ jẹ́ kí àwọn ọlọ́pàá tó lọ́wọ́ sí ikú ọmọ rẹ̀ kú bí ọmọ rẹ̀ náà ṣe kú. Ọba aládé kan ló ti sọ di mímọ̀ fún àwọn olóṣèlú wípé kí wọ́n má ṣe ìpalára fún ìlú látàrí èròǹgbà wọn. Wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn agbésùmọ̀mí ni wọ́n ti ṣekú pa àwọn ọlọ́pàá 3 tí wọ́n sì ṣe ìpalára fún àwọn ọlọ́pàá mìíràn. Lẹ́ka ìròyìn eré ìdárayá, akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Coventry City ló ti gbé òṣùbà káre fún ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram Gbàgede Ìmọ̀_22, lórí YouTube Bàbá Gbàgede Ìmọ̀ Nàìjẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí ní orúkọ tèmi. Alákòóso fún ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè Nàìjíríà Rótìmí Àmíjẹ ló ti sọ di mímọ̀ pé òun yege pẹ̀lú ìrírí tí òun ti ní lágbo òṣèlú gẹ́gẹ́ bí ẹni tí ó lè díje dupò ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Àmíjẹ tó sọ lè dímọ̀ nínú àtẹ̀jáde kan níbi tí ó ti yànnàná nípa ti àwọn nǹkan tí òun ti ní lẹ́nu ètò òṣèlú lórílẹ̀-èdè Nàìjíríà, gẹ́gẹ́ bó ṣe sọ di mímọ̀ pé òun ti kópa nípele ti ìpínlẹ̀ àti ti ìjọba àpapọ̀. Gẹ́gẹ́ bó ṣe sọ di mímọ̀ pé eléyìí ni yóò jẹ́ ohun ìwúrí àti ìrírí tí ó máa ṣe àmúlò fún òun láti lépa ipò aláṣẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ìpínlẹ̀ Rivers àti alága fún àwọn abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ni ó sì sọ di mímọ̀ pé ìrírí jẹ́ ohun tó ń ṣe pàtàkì nípa ti ipò adarí àti ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bó ti ṣe sọ di mímọ̀ pé gbogbo àwọn tí wọ́n jẹ́ adarí ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ní àwọn ìrírí kan lágbo ti ètò òṣèlú, tí ó sì sọ di mímọ̀ wípé òun náà yẹ fún ẹni tí ó lè díje dupò ààrẹ. Ẹni tí ń ṣe olùdarí ilé ìjọsìn Ìràpadà lórílẹ̀-èdè Nàìjíríà RCCG Pásítọ̀ Enoch Adébóyè ló ti tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Olúrẹ̀mí Tinubu wípé yóò sì di ipò rẹ̀ mú gẹ́gẹ́ bí pásítọ̀ nínú ilé ìjọsìn náà. Adébóyè ẹni tó sọ ilé ìdímọ̀ níbi ìpàdé olóṣooṣù ti ilé ìjọsìn náà ni pé ẹni tí ń ṣe ìyáàfin Tinubu ni ó jẹ́ ẹni tí wọ́n fi àmì òróró yàn gẹ́gẹ́ bí pásítọ̀ ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn kó tó di pé ọkọ rẹ̀ Bọ́lá Ahmed Tinubu dé ipò aláṣẹ. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé eléyìí ni àwọn tó fi tan ìmọ́lẹ̀ sí gbogbo ohun tí ó ní ṣe pẹ̀lú bí àwọn èèyàn ṣe ń pè fún ìyọkúrò rẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe wọnú ètò òṣèlú lọ. Ìyá tí wọ́n ṣekú pa ọmọ rẹ̀ ní ìpínlẹ̀ Delta ni ó ti sọ di mímọ̀ wípé àwọn ọlọ́pàá tí wọ́n lọ́wọ́ sí ikú ọmọ rẹ̀ tí ó jẹ́ gbajúgbajà olórin Ojì Miller ẹni ọdún 28 ni wọ́n gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ nípa àwọn tó pa bí wọ́n ṣe pa ọmọ rẹ̀ náà ní ọjọ́ 26 oṣù karùn-ún. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé gbogbo àwọn nǹkan tí wọ́n sọ nípa ọmọ rẹ̀ wípé wọ́n ká ohun tó ní ṣe pẹ̀lú ọta ìbọn ọmọ lọ́wọ́ ni ó sì gbà fún iṣẹ́ ìwádìí. Gẹ́gẹ́ bó ṣe sọ di mímọ̀ pé pẹ̀lú bí ọmọ òun ṣe bẹ̀bẹ̀ fún ẹ̀mí rẹ̀, ọlọ́pàá yìí ṣe bẹ́ẹ̀ ó yìnbọn pa arákùnrin yìí. Gẹ́gẹ́ bí ìyá yìí ti ṣe wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ni ó fi sọ di mímọ̀ pé ẹni tí ó jẹ́ awakọ̀ ọkọ̀ náà àti alága ìpàgọ́ ọkọ̀ náà ni kí wọ́n fi ọwọ́ òfin gbé, kí wọ́n sì fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò bí ọ̀rọ̀ náà ṣe jẹ́. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mímọ̀ pé ìyá náà sọ di mímọ̀ pé bí ọmọ òun ṣe kú ni kí àwọn ènìyàn tí wọ́n lọ́wọ́ sí ikú rẹ̀ náà ṣe jáde kúrò ní ayé. Bí ẹ kò bá gbàgbé pé alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta Bradley David fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀
wípé ẹni tí ń ṣe Usman yìí ni ó ti kojú ìwà ìpànìyàn tí wọ́n sì ti yọ kúrò lẹ́nu iṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè Nàìjíríà. Alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá Yẹmí Òyéníyì ṣàpèjúwe irúfẹ́ ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tó burú jù jáì tó sì ṣe bẹ́ẹ̀ nawọ́ ọ̀rọ̀ ìbánikẹ́dùn sí àwọn mọ̀lẹ́bí. Ọba aládé kan ní ìlú Okun ní ìjọba ìbílẹ̀ Umuahia ní ìpínlẹ̀ Abia ni ó ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn olóṣèlú láti ìlú rẹ̀ tí wọ́n ń ṣojú ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n gbé igi dínà ohun tí ó lè fa ìbẹ̀rùbojo àti ìwà ìdàlúrú ní agbègbè náà. Ọba aládé yìí tó fi eléyìí léde ní ọjọ́ Ẹtì Friday àná gẹ́gẹ́ bó ṣe sọ di mímọ̀ pé kí wọ́n fi ààyè gba àlàáfíà nípa ti bí wọ́n tún ṣe ń lépa sáà kejì ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mímọ̀ pé eléyìí ló jẹ́ ohun tí àwọn ń fẹ́ fi tó àwọn ẹni tí ọ̀rọ̀ náà kàn létí wípé àwọn ò fẹ́ ìtàjà sílẹ̀, àwọn ò fẹ́ ìwàhálà àwọn olóṣèlú gẹ́gẹ́ bí ọba aládé náà ṣe ti sọ di mímọ̀ wípé kí wọ́n ṣe gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe gẹ́gẹ́ bó ṣe yẹ kí wọ́n ṣe kí gbogbo ẹ̀ lè lọ ní ìrọwọ́rọsẹ̀. Wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ó kéré tán àwọn ọlọ́pàá 3 ni wọ́n ti ṣe ikú pa tí wọ́n sì ṣèpalára fún àwọn 2 lẹ́yìn tí àwọn agbébọnrin afurasí agbésùmọ̀mí kọlu ibi tí ó jẹ́ ibùdó àwọn ọlọ́pàá ní Tẹ̀nẹ́bọ̀ ní ìjọba ìbílẹ̀ Kayama ní ìpínlẹ̀ Kwara gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé ìkọlù yìí ló wáyé ní òwúrọ̀ ọjọ́ àbámẹ́ta Sátọ̀dé òní èyí tó ti dá ìbẹ̀rùbojo sílẹ̀ ní agbègbè náà èyí tó ti mú kí àwọn èèyàn fi agbègbè wọn sílẹ̀ nípa ti ìró ìbọn alágbára náà gẹ́gẹ́ bí wọ́n ṣe wá fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé àwọn ará olùgbé agbègbè náà ni wọ́n ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tó wáyé ní aago kan òru mọ́júmọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn arábí yìí ni wọ́n pọ̀ níye tí wọ́n sì kọlu àwọn ọlọ́pàá tí wọ́n kọ́kọ́ pa àwọn 3 tí àwọn fìjìláńtì 2 sì fi ara pa yánnayànna níbi ìṣẹ̀lẹ̀ náà. Lẹ́ka ìròyìn eré ìdárayá, ẹni tí í ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Coventry City ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Frank Lampard ló ti kọrin yìí fún agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Frank Onyeka fún ìwà èyí tí ó wù nípa bí ó ṣe ṣe sí nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà láti rí i pé wọ́n gèdè síbi ìdíje EPL. Onyeka ẹni tí ó darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Coventry ní ìbámu àdéhùn àyálò láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Brentford ní sáà tí ó kọjá ló ti di wípé ó jẹ́ pàtàkì fún ikọ̀ agbábọ́ọ̀lù náà lọ́wọ́ àárín gbùngbùn látàrí bó ṣe mú àwọn kan wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù yìí. Frank Lampard ẹni tó sọ eléyìí di mímọ̀ pé Onyeka ní wíwá rẹ̀ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Coventry ṣe ìrànlọ́wọ́ fún àwọn nítorí ohun tí àwọn nílò ní agbábọ́ọ̀lù yìí mú wá fún àwọn tí ó sì ti ṣe ìrànlọ́wọ́ fún àwọn gẹ́gẹ́ bí àwọn ṣe fẹ́. Bí ó ti mọ rèé fún ìròyìn àpapọ̀ láti ìkànnì amóhùnmáwòrán BGI TV ká tún máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Ọláwíyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀_22, lórí YouTube gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ náà kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àpapọ̀ náà wá sí etí ìgbọ̀nyín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá. Àwa láwọn máa ṣe nǹkan ò ní ṣe wá o. Ire o, ire kàbìtì. Audio Jungle.